The cooperative is very interesting. I mean the foundation. I like the foundation. The way they used to do their things. I like it. My expectations. Owó tó máa rẹ́gísà yẹn ní Odeda ṣé 2000 wọ́n máa fi 1000 àbí. Ohun tó ṣẹlẹ̀ ni pé èmi máa pè wọ́n ní Odeda tó bá ti sọ iye yẹn ìlàjì owó yẹn a máa pín owó yẹn sí ọ̀nà méjì. Ìlàjì àwọn obìnrin wọn á dáwó wọn á sọ ìlàjì tó kù. Katakata yẹn ló dùn. Tó bá jẹ́ ọkọ́ la fẹ́ máa fi kọ́ àti ní kọ́tán báyìí torí yẹn máa ń nira. Katakata yẹn ló dà. Tí pákí yẹn bá tà nǹkan tá a nílò ẹ lọ tá a máa fi já àti kórókóró àti gbàràgbà tá a máa fi yan gàrí. Ẹ fẹ́ máa kọ́ lé pánu tá a máa dúró sí tá a máa fi yan gàrí. Okay. After the program that we get from it, and we expect that that will lead us to know how maybe the chains of cassava, the value chain of cassava, what we use the cassava to produce. This program will help us to know about it. I thank Arochukwu Foundation for bringing it here. Àjílẹ̀ tá a máa fi sọ àgbàdo yẹn tó máa tètè ṣe kí. Okay. Lẹ́yìn a nídìí nǹkan tí a máa fi gàrí àti nǹkan tá a máa fi tẹ pákí gbàràgbàrà kí ní tá a máa fi jọ gàrí yẹn náà a nídìí. A dúpẹ́ fún ilé iṣẹ́